Allah jalla jalaluka ya Allah 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 jalla jalaluka ya Allah. Ọlọ́run má jẹ́ mú èèyàn bú dání. Allah Allah jalla jalaluka ya Allah Allah jalla jalaluka ya Allah. La tashghulanna li ghayri rabbika shiddatan. هو العليم وغيره لا يعلم وإذا شكوت إلى العباد كأنما تشكو رحيما إلى الذي لا يرحم يا ربي إني أسمعت ذنوبي كثيرة ولقد علمت بأن عفوك أعظم أدعوك ربي كما رميت تضرعا wà ìzá rọ̀dádìtà yẹ̀dí ìfàmọ́nsá yẹra mọ́. mo ti gbẹ́jọ́ mi dé ọba tán kí mo sí ẹ lójúlé sílé. kò má síbi tó o sí kò dẹ̀ sẹ́dẹ̀ tó o gbọ́n àsọ̀rọ̀ ẹni díẹ̀. àìkú lómi sọlá ọba tí ò ní bùkátà sábàbà kú ẹ fi kún sálárì mi ẹ bá mi wẹ́nì kejì torógbó ti dé kò kì í ṣerú rẹ ó kọjá ẹni àwọn òdìtẹ́ pé ẹ jí ayọ́ ètò ìjọba tí ó ń lò lórí ayé talẹ̀ dá tó lè sọ democracy ni autocracy ni republic ni monarchy ni communism ni dictatorship ni kò má sẹ́ni tó lè Allah Allah jàrá jàlá lùkàyà Allah ìtúwú ẹ̀dá tí ó dán lọ́hùn mọ́ tẹ́tí ó gbàlàyé mi ò ayéyéké tó bá parọ́ pẹ̀lú ọ̀dọ̀ fi inú ẹ̀yọ wàá rí pèsè mi ẹ̀ ọ̀fẹ́ ló bá dé yẹyẹ bàbá tó bá parọ́ pẹ̀lú ọ̀dọ̀ fi inú ẹ̀yọ wàá rí pèsè mi ẹ̀ ọ̀fẹ́ ló bá dé atẹ́gùn tí òun gbà sọmọbi tó ti wá níbo lọ́rọ̀ wà lára rẹ̀ sọ fún wa níbo lẹ́mí wà lára rẹ̀ sọ fún wa èékánná ẹ̀ tó ń wú tó bá gé tán tó bá ládì èékánná ẹ̀ tó bú tẹ́rán ní irun orí ẹ̀ tí òun gẹ̀ tó ń wú tuntun bọ́jú ẹ̀ bá dalẹ̀ ó sì máa wú funfun omi ojú ẹ̀ dá níyọ̀ bó bá dòwò kí ló wàá mú yọ̀dé ìbọ̀sọ̀ káyé gbọ́ tó bá mú drink táwọ̀ ẹ̀ dúdú lójú àbólómi ọ̀sán táwọ̀ ẹ̀ rí rẹ́súrẹ́sú tó bá wá fẹ́ tọ̀kọ́ lọ ìtọ́rí bí omi ta ló mú kọ́lọ̀ kú òṣòṣò yẹ̀sù ọba bí aláwù mi kò lè sí láíláí kábíyèsí rẹ̀ àṣẹ̀rẹ̀ nídìí rẹ̀ Allah Allah jalla jalaluka ya Allah. ó sì ti ń fún èdè oníye tó jẹ́ wá sí lóṣù mẹ́fà oríye tó tó mò ń mí lọ́fẹ̀ẹ́ lófo ó ṣe ọlọ́lá torí mo láròjinlẹ̀ ló jẹ́ ń dúpẹ́ ṣèbí mi mẹ́sẹ̀ mi rìn mo ń takébé wọ́n gẹ́ lómi ẹlẹ́sẹ̀ wọ́n tún gé lápá ṣèbí bí tí wọ́n ti ń bọ̀ làwọn kan ń lọ brave bright ẹnìkan òun ẹnìkan ní ìtura ní òun lò tó kó lọ sígbó fèbó òun lẹ́nìkan sá tó kó wọlé wá ọjọ́ ẹ̀rí rẹ tí wọ́n ń dunnú sí làyájọ́ tẹlẹmìíràn fi ń banújẹ́ tí ń bá rọ́ṣẹ́ rẹ̀ wò máa kan sára o. Allah oníṣẹ́ alárabàrà okùn mi lójú Allah Allah jalla jalaluka ya Allah. ìròyìn mi sẹ́ mi mowó ṣàlàó sáàtì látara oyin ọ níbi tó ṣe pé 30 million years back ó ti ń ṣayé oyin tó ń sáfárá àkọ́kọ́ ẹgbà bẹ́ẹ̀ aboyin ni akọyin sani dross nísẹ̀rìn lọ́tọ̀ gédéǹgbé ẹ̀yà yorùbá anáwó Muhammad sallallahu alayhi wa sallam. afawalaya ọlọ́run ní fi yín lẹ̀. àmín. ọlọ́àfẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́àgbára ọlọ́run. bàbá wa Amirul Jaysh mo dúpẹ́ púpọ̀ sá ẹ pẹ́ fún wa. I really appreciate you for giving me this very unique opportunity. ọlọ́run ní fi yín lẹ̀ sá. àmín. àti gbogbo àwọn bàbá wa ní ìjókòó ọlọ́run ní padà lẹ́yìn. àmín. gbogbo ẹni tó mówó bọ̀ mọ́ yí àníyàn padà ní programu tó kàn. mọ yíya ní ẹ padà. ìwọ tó mówó bọ̀ yẹn mọ yíya ní ẹni tí ó da ẹ padà lọ́nà pé mọ́ mu lọ mọ́ ọlọ́mọ jí o pàdé ẹ̀. àmín. ẹnìkan ṣẹlẹ̀ ní o mọ́ mu lọ mọ́ ẹ̀gbọ́n àtàbúrò ń folú jẹun. wọ́n wá jẹun dáa nìkan lẹ́gbọ́n bá wọlé lọ ó lọ mọ òbí kíní kan ṣe ó sá lọ nù lé nígbà tí ó fi padà dé àbúrò ti kó lú ńlẹ̀ tán. ó kó ńlẹ̀. sẹ́mi pé tọ́lọ́gbọ́n méjì bá ń fi ìsápá jẹun omi tóró rẹ̀ ń ó jọnu gbẹ̀yìn. Allah. ẹ̀gbọ́n ò bá bólú nù páànù mọ́ lẹ́gbọ́n bá sọ pé Abdulrahman olúwadà olúwa wà ń sánmọ̀ gbogbo tí wọ́n fi wàsó gba dọ́là lọ́wọ́ rẹ̀ ọlọ́mọdé ó ṣẹlẹ̀ bàbá ti ń sanwó yẹn ká máa padà lọ sórí àga wa straight alọ́jọ́kọ́ a wà bọ́ síbi ètò tó kàn ní làbájì gan agbo ẹ̀yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam. aha a ṣe fìdáhù
fún alimarihumul makfur ọkùnrin gbogbo ayé ẹni ọlọ́run ẹni ẹ̀sà àánú ọlọ́run fáwọn tá a dá mọ̀ fadilatuhu asheik Abdul Wahab Ash-Sha'rani Abu Ridwan tagamadahu Allah bi rahmatihi. daraju kama darajal qurun wa gallahum. daraju kama darajal qurun wa gallahum. ma gallahum falmarhu ghayru mukhallad. ma gallahum falmarhu ghayru mukhallad. oyayi. ma gallahum falmarhu ghayru mukhallad. àbáyọ wa sọ̀rọ̀ lọ ó sọ̀rọ̀ bọ̀ ó ní sajitu ó ní la bal ajradatini gusotun. sajitu la bal ajradatini gusotun. Anodua akitaluli minazaja. Anodua akitaluli minazaja. Mo máa nílẹ̀ ẹ̀kan tá à ń tọrọ ọmọ fáwọn yẹn. wọ́n ní bá a ṣe ń ṣe lọ́la padà bọ́ bu 1,000. àwọn mú 1,000 wá. ká tọrọ fọ́ọ̀mù àwọn kan ẹja gbọ́. ọmọ bàbá tántọ́lọ̀ náà ni kọ́lọ́hún ó sọmọ ọ̀dùnnú fún Kàfáyàtù ọmọ Jíbọ́lá kọ́lọ́hún wọlé orúkọ tí bàbá wa àgbà tántọ́lọ́hún ń jẹ́ kọ́lọ́hún ó fara rẹ̀ hàn nínú ayé ẹlẹ́yà náà. níwò yí ẹ̀mí ká gbọ́mọ òun wá dúpẹ́ ẹ sọ pé àmín jàmáà. àmín. ọlọ́run wọlé ayé ẹni tí ó mọ̀ yẹn rí tó sàmì àdúrà yẹn ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀. àmín. ọ̀dà la hawla wala quwwata. illa billahi al-azim. afáwa tí wọ́n máa bá wa ṣe ètò fìdáwò fún Sheikh Abdul Wahab Ash-Sha'rani Abu Ridwan. ó dùn mí àsìkò ti fún. wàláhì kò sásìkò. nígbà tá a fáwa Ash-Sha'rani kú kó tó dijọ́ kẹjọ mo wá mú kálẹ̀mù mo wá kọ kínní náà ń bọ̀ mo wá kọ́ dàrin kan mo wá ní òtúbà ń tẹ̀lé ayé kárọ̀ra sáré ayé n tó máa búrí dọ̀rùn àdùn ayé máa tán mo ní ikú tó ń pojú ba ẹni òwe ló ń pa fún ni tán nǹkan tó ń tán láyé asán láyé ayé asán yé sáré nítorí asán òfò láyé ayé ló fò yé dààmú nítorí òfò kí ni fàárí ẹ ná sorúkọ táráyé sọ ẹ lòfin sọpá bí wọ òde má sáyé bìlẹ orúkọ tó rí o jẹ́ ikú ni ó bo orúkọ jẹ́ orúkọ táyé kọ́ sọ ẹ lọ́mọ lọ́jọ́ bá wáyé ìjọ bá parí ayé gbogbo tó rí o jẹ́ òkú ni wọ́n pè ẹ́ mo wá ní àdìríbù masala lè mọ yẹ́sì máa wù mí kún ẹ̀jẹ̀ ń fàyè ṣe wá sí fẹ́ni bá fẹ́ ó lè gbọ́ ẹ̀jẹ̀ àfààní ńlẹ̀. Sheikh Muhammad Isa Musobalanji Ibn Najib Bakiyatu Salaf Salihin Khayrul Ajdad àbí ká sọ wípé Sirrul Ajdad fi Khayril Abna àbí ká wá ní Khayrul Abnahi Sirrul Ajdad àfàwà Muhammad Isa Musobalanji Ọlọ́run bá wa kẹ́ bàbá tàná. àmín. kó sọ bàbá tòní yìí náà. àmín. la hawla wala quwwata. illa billahi Masha Allah. al-aliyyil azim.